Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti ránṣẹ́ ìkìlọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn olóṣèlú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wípé ní àsìkò ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ ó ní kò ní rí bí wọ́n ṣe rò àti wípé bí ẹnikẹ́ni bá rò pé òun yóò lo agbára ìjọba àpapọ̀ láti ṣe màgòmágó ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ náà ó ní yóò jọ onítọ̀hún lójú nítorí pé àwọn ò ní gbà rárá o àwọn yóò sì rí i dájú wípé ètò ìdìbò náà ó lọ wọ́rọ́wọ́ àti pé gbogbo àwọn aráàlú tí wọ́n rò pé wọn yóò máa wòran bíi ìta àtijọ́ olóyè ò ní rí bẹ́ẹ̀ mọ́ nítorí pé inú ń bí àwọn aráàlú gidigidi wọn yóò sì fojú àwọn olóṣèlú wọn yóò fojú wọn hàn ìmọ̀ ààbò lọ́dún tí ó ń bọ̀. ǹjẹ́ níbo ni gómìnà níbo ló ti sọ̀rọ̀ yìí? Gómìnà sọ̀rọ̀ yìí ní ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí níbi ètò kan tí wọ́n ṣe tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe nínú ọgbà International Conference Center tó wà nínú ọgbà iléèwé University of Ibadan ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọ́n pè ní 2026 International Tourism Summit. Ibẹ̀ ni Mákindé ló máa ti yàbàrá tí ó ti sọ̀rọ̀ nípa òṣèlú ọdún tó ń bọ̀. ẹ̀rọ tó wípé gómìnà Ṣèyí Mákindé fún rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ló wà ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ nínú tí ní ká darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM nítorí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tí ẹgbẹ́ ọ̀hún tó ti fọ́ sọ́nà méjì tó sì jẹ́ pé ìṣàkóso ẹgbẹ́ kò sí lọ́wọ́ Ṣèyí Mákindé tó jẹ́ pé ọwọ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá tó jẹ́ orogún ẹ̀ lásìkò yìí ìyẹn Nyesom Wike ó ní àkóso ẹgbẹ́ òṣèlú PDP wà. ṣá o nígbà tó wá ń sọ̀rọ̀ lórí ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ bó tilẹ̀ jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ò dárúkọ ẹnìkankan ṣùgbọ́n tọ́pọ̀ èèyàn mọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu inú ń ṣe ìkìlọ̀ fún tó ń ránṣẹ́ ìkìlọ̀ fún pàápàá nígbà tó tún dárúkọ agbára ìjọba òkè nínú ọ̀rọ̀ ẹ̀. Gómìnà Ṣèyí Mákindé ní ètò ìdìbò ọdún tó ń bọ̀ yóò yàtọ̀ sí àwọn ètò ìdìbò tí wọ́n ti ń dì lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ìdí ni wípé inú ń bí àwọn aráàlú gidigidi ó ní inú ń bí wọn kọjá sísọ ó ní bí ẹnikẹ́ni bá rò wípé àwọn aráàlú yóò ta kété wọn ò ní jáde dìbò lọ́dún tó ń bọ̀ àti pé wọn yóò lo agbára ìjọba àpapọ̀ àti màgòmágó tó máa ń ṣe ó ní òní rí bẹ́ẹ̀ nítorí pé àwọn aráàlú ti bínú tán wọ́n sì ti ṣetán láti fojú àwọn olóṣèlú rí màbo. Ṣèyí Mákindé wá jẹ́ kó di mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé agbára òkè náà wọ́n ti lò ní ìpínlẹ̀ Èkìtì bí ẹ̀ẹ̀mejì ṣùgbọ́n tó ní ọdún tí ó ń bọ̀ yìí nínú ètò ìdìbò tó ń bọ̀ ní oṣù kínní ọdún 2027 àti èyí tí yóò wáyé lóṣù kejì ọdún 2027 Ọlọ́run ò ní rí bí ìta àtẹ̀yìnwá mọ́ o yóò jọ ọ̀pọ̀ àwọn olóṣèlú ó ní yóò jọ wọn lójú gidigidi ìyẹn pé àwọn aráàlú yóò yà wọ́n lẹ́nu.